tó mú kí gbogbo ojú tí ń wò mí nínú ilé, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, àjíǹde ara wọ́n máa jẹ́. Orúkọ mi ni Alhaji Waliu Salam Ọláyínká tí mo jẹ́ aláṣẹ Ìbàgbà Tradomedical Center, èyí tí ó wà ní ilé olóyè lẹ́bàá ilé ọdẹ aláre Òkè Mọ̀lété Ọ̀yọ́ Aláàfin. Bámi ẹ ṣe gan tẹ́ bá mi dáwọ́ pé fún gbogbo ara rí. Ẹ jọ sà, á ti tó bí ìgbà wo, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, iṣẹ́ Tradomedical yìí? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ àwọn àgbàlagbà kan ń bẹ wọ́n ló ṣàtẹ̀yàn bá ń ṣe tí bá ń lé ọmọ ẹdẹ́kùn díẹ̀ òǹṣàyàn ò ní pẹ́ parun. Bí iṣẹ́ wa ṣe wà ní ìsìn àtò eré sísá àwọn ẹbí ẹ̀sìn tí a ní, nítorí pé láti kékeré báyìí láti gbọ́njú bá a lọ́wọ́ àwọn tó bí a tẹ́lẹ̀ pàwọ́ náà sì ń ṣe, táwọn tó sì bí a náà sì ń ṣe tiwọn tí kò dí kan lọ́wọ́. Ṣèbáyé ìgbà kan wọ́n máa sọ pé ní ìfọn kọ́mọ rẹ̀ ọ̀fọn kì í sáyè ṣe o, torí pé ńgbà táyé ti dayé ọ̀làjú yìí gbogbo àwọn nǹkan àtijọ́ Ọlọ́run mọ̀ọ́mọ̀ fẹ́ sọ di tuntun ni, ló jẹ́ pé gbogbo ohun tó ti lọ ní padà wúlò báyìí. Àwọn nǹkan ìsìn tá à ń lò yìí àwọn nǹkan àtijọ́ ni. Ẹni ó bá jókòó sí díẹ̀ tó jẹ́ bí àpẹẹrẹ ní ìsìn àpẹẹrẹ okòólé iṣẹ́ wa ní Ìbàgbà, dájúdájú pé àwọn àgbàlagbà asúnmọ́ wọn, agbẹ́kọ̀, agbágbọ̀yé ọ̀rọ̀ ewé àtegbè sì yé wa, torí bẹ́ẹ̀ yóò bá mọ̀ nípasẹ̀ ìtọ́jú èèyàn àbí ìtọ́jú ìṣègùn ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ewé àtegbò náà. Téèyàn bá mọ ewé àtegbò tó bá sọ pé òun fẹ́ mọ ṣe iṣẹ́ ìṣègùn torí ojú ó lè ṣe, ẹni tí ó bá ní ìmọ̀ ò lè ṣe, ẹni tí bá mọ bínú kò lè ṣe. Gbogbo àwọn nǹkan yìí lọ́lọ́run ti ní káwọ́ òjogún lọ́run bàbá wa, àjẹbí ni tiwa. Ẹ ṣe gan bàbá mi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ní àjẹbí mi. Lẹ́yìn ìgbà tẹ̀lẹ̀ tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, mo mọ̀ pé tá a bá máa kà lé ní àti tó ọjọ́ pípẹ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Tẹ́yìn bá máa fojú wò ó pé nígbà tẹ́ ti ń kọ lọ́tọ̀dọ̀ bàbá wa o títí dìsìnyí o, tá a bá máa bù kéré àti tó di ọdún mélòó? Tá a bá ní í sí, ẹ rí wípé mo sọ pé àwọn òòṣà téèyàn bá ń ṣe tí ọba lọ́mọdé kùn díẹ̀. Báwa náà tún ṣe wà wájú yín yìí, àwọn ọmọ wa tí wọ́n ti tán ti mọ̀ nípa rẹ̀ ti pọ̀ dé pé a bímọ wọn táyẹ̀ pàwọn gan ò lè discover ara wọn pé báyìí ni àwọn bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn òbí. Ṣùgbọ́n ìtawà fi mọ̀ ní wípé mo rántí pé 2004 kọ́ la ṣe ọdún tá bẹ̀rẹ̀, a máa ṣe ọdún kan lọ́dọọdún, a máa fi ṣe ọdún ọlọ́mọ wẹ́wẹ́ torí mò ń gbẹ̀bí, wọ́n ń bímọ sọ́dọ̀ mi, mò ń tọ́jú àwọn ọlọ́mọ wẹ́rẹ́ tí wọ́n máa wá nígbà gbogbo ìgbà tí mò ń sọ yìí. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ ti náà jẹ́ bí iṣẹ́ àgbà jáde wọ́n mọ̀ pé tó bí iṣẹ́ ti jẹ́ sí àgbà yìí wọ́n tó jẹ́ pé wọ́n náà ń jáde gbogbo bá ṣe fẹ́ máa ṣe àǹfààní tó ní fáwọn èèyàn pọ̀ torí àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn tó lè wúlò fáyé. Ẹ jẹ́ káwọn èèyàn tún máa mọ̀, ló jẹ́ kí n tún mú àgbo mọ́ ní ọ̀pọ̀ yanturu débi pé n ti ń bẹ lọ àwọn àgbàlagbà tí wọ́n ń lò nígbà tí wọ́n ń lò bí àpẹẹrẹ ní ìsìn àgúnmu ajísan, àwọn àgbàlagbà wọn máa ń lò nígbà wọ́n wá wò wípé n tó wúlò fún gbogbo ayé ni làwa náà fi ṣe ní púpọ̀ yanturu. Láti gbà làwa fi máa fi sọrí ọdún, làwa fi máa ṣe ní ọdọọdún tó bá ti jẹ́ January níbi 2004 ni mo lè sọ pé èèyàn establish nǹkan pé tó kí gbogbo ayé mọ̀ pé mò ń ṣe nǹkan báyìí o, yàtọ̀ sí pé ńgbà wọ́n mọ̀ wípé ọ̀dọ̀ bàbá ló wà, bàbá ní máa ránṣẹ́, but níbi 2004 àti Ọlọ́run ti gbégbèsè ńgbà wọn. Ẹ ṣe bàbá mi, ẹ dá ọkàn kankan sí i, ẹ ní àgúnmu kan wà tó ń jẹ́ Ajísan. Ajísan. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe bàbá mi. Kí là ń lo àgúnmu yìí fún? Ṣé fún àgbàlagbà ni àbí fún àwọn kéékèèké àbí gbogbo èèyàn ló lè jàǹfààní? Gbogbo èèyàn ló lè jàǹfààní ẹ̀. N tó fi já sí Ajísan ni pé n tó ń pè ní ìsan, n tó pín sára, n tó pọ̀ lára wa ni. Torí a lè sọ̀rọ̀ ara ká má sọ̀rọ̀ ìsan. Gbogbo bí òǹkálukú ṣe wà ń lo ara rẹ̀ láyé tá a wà yìí ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìsan òǹkálukú ṣe ń, ìsan dàbí spíǹjì ara mọ́tò. Ẹni tó ní apá tó lẹ́sẹ̀ ìsan ní dọ̀jẹ̀ láti fi ṣe nǹkan. Ṣùgbọ́n tó bá ti lè di pé èèyàn bá ń káàárẹ̀ ọkàn ìsan rẹ̀ ti kú. Ẹni tí nǹkan bá máa sọ kúlúkúlú nú ara rẹ̀ ìsan rẹ̀ ti kú. Ẹni tí bá máa wẹ̀ tán tára máa jájẹ ìsan rẹ̀ ti kú. Ẹni tó fẹ́ súnmọ́bìnrin tó di wípé ó ń ṣe pàpà tó mi sáré wá ìsan rẹ̀ ti kú. Ẹni tó jẹ́ pé ń bófin sọ̀rọ̀ lọ́wọ́ títí sáré rìlíìsì ìsan rẹ̀ ti kú. Ẹni tó jẹ́ pé ó ti ẹ̀dọ́dọ̀ obìnrin ó yẹ kó pẹ́ ó wá ti pàpà omi sáré wá ìsan rẹ̀ ti kú. Meanwhile gbogbo àwọn iṣan tí ó ṣàǹfààní fún lára yìí àwa máa ń gbà yí pé níbi nǹkan ọmọkùnrin là ń pè ní iṣan tó jẹ́ part of body ara wa pátá ìlàgùnmù yìí máa ṣiṣẹ́ fún. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé àjídèwé kan ò ju pé kéèyàn tọ́jú ara lọ. Àjídèwé kan kò ju kí èèyàn tọ́jú ara wa lọ. Dọ́là ní bàbá wa tí wọ́n lo àwọn àgúnmu kan ń bẹ
àgúnmu yẹn làwa ń pè ní sàlàyé tá a sọ ní sàlàyé tí wọ́n bá fẹ́ lo àgúnmu báyìí wọ́n fi inú ẹ̀kọ́ gbóná wọ́n fà díẹ̀ yẹn sí wọ́n fòrí sí wọ́n tún fomi òrombó sí wọ́n wàá rò pọ̀ àwọn àmọ́ wò pé ó ṣe jẹ́ pé àgbàlagbà tẹ́ ń kó adúrú nǹkan ìyẹnu meanwhile àṣìǹgbà tá a dàgbà tá à ń gbọ́njú la mọ̀ wípé ní tí wọ́n ń lò fún àwọn ló yé torí wípé wọ́n mọ̀ wípé àwọn ń jẹ àwọn ń mu àwọn sì ń ṣe súkúrọ̀ pẹ̀lú obìnrin dájúdájú ń tọrọ mọ́ oúnjẹ tó jẹ́ ìsàn pọ̀ wọ́n ti ń lò ó ti kọ́fà àwọn germs tó lè mọ́ jẹ́ ìṣòro fún alára bí oúnjẹ níbi ìbáṣepọ̀ ọkùnrin àtóbin wọ́n ń lò ó fún ó ti kọ́fà wípé báwa bá tiẹ̀ bọ́bìn kan sùn báwọn bá ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kí ó wà lára wọn ṣé wàá rí gbogbo nǹkan a ti kó ẹ̀kọ́ rẹ̀ tó yẹ pé n táwọn wíhun àmọ̀ wúlò rẹ̀ púpọ̀ táwa náà fi wá fi àǹfààní òun sórí igbá fáwọn èèyàn pé kán máa jẹ àǹfààní òun torí àwọn nǹkan àbáláyé ni. ẹ ṣe kan bá mi níbi ọ̀rọ̀ ìbálòpọ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nísìnyí àwọn ọmọ mi wà tó ti pọ̀ ọmọ ọgbọ̀n ọdún ṣé kẹta bá máa bóbìnrin ṣùṣùkẹ́ṣùkẹ́ lọ́ máa ṣe ẹ̀kọ́ á ní ó ní ìdìtàṣà bóyá ẹjẹ lọ pé lè pọ̀ ẹjẹ mú ilé ẹ kí mú ilé pọ̀ ní ti àwọn kẹ́míkà oríṣiríṣi náà wọ́n máa ń lò láyé sí. bẹ́ẹ̀ ni. ẹjẹ bá mi ṣé àwọn àgúnmu táwọn ọmọ tẹ́ ẹ̀ sọ yìí sí nínú ọmọ ìbá lò ṣé ó máa ṣiṣẹ́ ní pé kó fọ gbogbo ara wọn mọ́ tí gbogbo tí wọ́n tó fà tó ń ṣe ṣúkẹ́ṣúkẹ́ yẹn gbogbo náà kúrò àbí kò sí nǹkan tó lè lò. gbogbo ẹni tẹ́wọ̀n wà nínú ilé mo kí ilẹ̀ kan sí ojú tẹ̀fín wà ò ní fọ etí tẹ̀fín gbọ́ wà ò ní di àjíǹde ara wa mọ̀ jẹ́ báyà wọ́n ṣẹ̀ṣẹ̀ tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀rọ òwòrán rẹ̀ ó fẹ́ wò wá èmi ní ibà Àgbàsáragírí lọ́yọ̀ọ́ Aláàfin iléeṣẹ́ wa wà lọ́yọ̀ọ́ à ń ṣètọ́jú nípa àwọn àrùn oríṣiríṣi lára ẹ̀sìn olóòtú gẹ́gẹ́ bí a ṣe ń bà bọ̀ torí wọ́n lẹ́ni ọba bá lọ lọ́ba kú a sọ̀rọ̀ nípa jísan lẹ́ẹ̀kan a ti sọ pé nítorí jẹ́ complete ìsan ara nítorí lè ràn yàn lọ́wọ́ ni kì í ṣe ntàntà iléeṣẹ́ wa ṣe pé nígbà tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ṣèyàn a ní àwọn ń tẹ́ pé èyí ṣe pé nígbà tí nítorí ẹ̀ gbọ́dọ̀ mọ wá lò ní gbogbo àwọn ọ̀dọ́ tẹ̀ ń sọ ń pa rẹ̀ yìí wọn ò jìnnà sí alọ́dọ̀ torí wọ́n mọ̀ pé àwọn àgbo tí wọ́n ń lò nílé iṣẹ́ wa àgbo tí ń jíńjà bọ́dì wọn ni torí gbogbo nǹkan làwọn náà máa gbọ́ táàfin máa fi sọ̀rọ̀ fẹ́lòmíì meanwhile nígbà wọn bá tóbi 17 years tí ń pé nǹkan ọmọkùnrin òun kéré a sì jẹ́ dáwọn èèyàn lójú wípé ẹ̀yin tẹ́ ń pé nǹkan ọmọkùnrin yín kéré ẹ má waste time ara yín ẹ má dára yín láàmú tó bá mọ̀ pé nǹkan ọmọkùnrin rẹ̀ kéré tó bá le dáadáa tó fọ́ra tó rí pé le ìwọ gbé àtẹ́lẹwọ́ ìṣẹ́gbẹ́ rẹ̀ báyìí láti ibi òkè ara rẹ̀ báyìí déédéé bí ká rẹ̀ ṣe gùn déédéé bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin rẹ̀ gbọ́dọ̀ jẹ́ lẹ́fí máa pàtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ṣùgbọ́n ọ̀pọ̀ mi ò ní dìtẹ́tì ẹ̀ wọn ò dọ́tun mọ́ wọn ò dó sí mọ́ ẹlòmíì ń bẹ yóò ló kó òun nǹkan ọmọkùnrin òun kúrú bọ̀ ó tóbi ẹlòmíì ò ní kó ju ìka ọmọdé báyìí lọ oríṣi mẹ́ta sì ni nǹkan ọmọkùnrin àwọn kan bẹ tó kúrú báyìí tó nípọn àwọn ìyẹn wọn máa pẹ́ wọn tó gbéra tó bá gbéra tán kódà obìnrin ọmọ kéni àwọn kan bẹ tán rí tọ́ntọ́ báyìí àwọn ọ̀sánra tọ́ntọ́ báyìí ni àwọn ọmọ wa pẹ́ tó le tó náà bá le tán báyìí ṣùgbọ́n àwọn tó sì kẹta àwọn a máa gùn bí wọ́n ṣe wá gùn wọn èè lágbára ló ṣe jẹ́ pé ìtọ́jú ara wa gangan ìníkẹ́ ẹjẹ́ amójútó láyé ìgbà kan àìrí kí ọmọ 17 yà sí onífọ̀pá gíga ní ìsìn wọ́n ti ń nífọ̀pá gíga àní ní ìsìn àárọ̀ ọmọ 35 ti ní súrókì tí wọ́n bá ti kọjá 50 sókè ní máa ṣẹlẹ̀ ń gbà wọn but ní ayé tá a wà yìí àwọn àdàmọ̀dé oríṣiríṣi nǹkan ti dáyé ọ̀tọ̀ ni ròrí ọ̀tọ̀ ni ronú ìyá ń ronú ọmọ ń roka ní stress dẹ̀ ti pa ọ̀pọ̀lọpọ̀ lára kò jọ ń kálukú ọ fẹ́ mọ tá à ń ṣe mọ́ ló ṣe jẹ́ pé everybody ti wà ó àti ẹ̀ lè sọ everybody ti gíràn ẹni tí ọba wa fẹ́ kí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí kọ́ sẹ́mọ́lá ọ gbọ́dọ̀ fọkàn kejì láti jẹ́ kí ó mọ̀ wípé báyé ṣe ń bẹ láti gbà wọn tọ́jà wọn tí wọ́n ń sòótọ́ láti gbà bí wọ́n ṣe ń bẹ wọ́n sì tún bẹ dìṣe náà o torí pé àìrìn jìnnà láì rábùkí ọ̀kẹ́rẹ́ o ọ̀pọ̀lọpọ̀ mi ń bẹ tán ti bá èèyàn oríṣiríṣi pàdé tí wọ́n mọ̀ ní làláì eléyìí kò yan làláì o torí ìjọ ìdí ọlọ́yà ní dájẹ́ yẹn o ọlọ́run mọ́ pa wá báyìí o mọ́ pa àwọn tí ó ṣàánú wa o téèyàn bá sì ti ń dàgbà èèyàn máa yógun jà ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń bẹ fẹ́ pé oògùn olóró ní ọ̀fẹ́ lò kó tó di póbìnrin ó dé ẹ jẹ́ ń fi nǹkan yé yín lónìí tó o bá fẹ́ bóbìnrin ṣe tẹ́ ẹ bá gbọ́ kọ́kọ́ mọ́ra tó o bá fẹ́ bá ṣe tó o bá bá ṣe tó o bá pẹ́ mbẹ́ ológun olóró ni tó o bá fẹ́ bóbìnrin ṣe tó o bá lóògùn olóró tó o bá kọ́ pàdé rẹ̀ ọpẹ́ tán tó o bá ṣe pàpàpàpà ọpẹ́ tán ọbọ̀dọ̀ sí pàpàpà bíi 15 àbí 17 kátó tó wá torí wípé ara ètí ìmọ̀ ara níjọ́ mi ìtẹ́ bá tún jọ pàdé ara ọ̀pẹ́ nígbà ju àkọ́kọ́ lọ gbogbo àwọn skin làwọn èèyàn mọ̀ ọ̀tọ̀ tún lè tá à ń pè ń tẹ̀sọ̀ àwọn tẹ̀sọ̀ yẹn ìbáyégbà kan mọ́gún
tó pè é kú sórí obìnrin ayé ò sí mọ́gùn mọ́ tẹ́sọ̀ ni oríṣiríṣi ọ̀nà ni tẹ́sọ̀ máa ń gbà sáwọn ọkùnrin torí ẹlòmíì bẹ́tẹ́ pé ó ti báyàwó ń yàwó sùn tó ti lu tẹ́sọ̀ lára rẹ̀ kò wá jẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ó gbéra mọ́ náà fún wọn pé ọfà ara téèyàn bá ti ní ọfà ara ó ti lu gbàgẹ̀ lára obìnrin torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn àgbàlagbà wọn fi ṣáàbù fúnra wọn wọn fẹ́ kọ́ kan ẹni tó súnmọ́ wọn nígbà rú mi bá ní ààbò lánìsín tí mo fẹ́ kọ́ bo ìyàwó mi ó ṣe é ṣe kí n sọ wípé tó kí ẹlòmíì ọmọ bá sùn kí ẹlòmíì ọmọ ṣe kíní kan mò ń sọ ní o pé ẹlòmíì náà ní irú àwọn nǹkan báwọn obìnrin tí ọba wa mọ̀ pé nǹkan bá ń bẹ lára òun tó bá dé ta tó di pọ́ fẹ́ ṣe pẹ̀lú ẹlòmíì tí nǹkan ọmọkùnrin yẹn sáwọnú ṣé kò ní máa sọ wípé ẹnìkan ní jẹ̀dí kan nìkan kan ní yọkàn máa náwó ànádànù ni nítorí pé kò tí ì rí ojútùú ara ẹ̀ mo sọ pé ọ̀tọ̀ ni kéèyàn máa ronú ọ̀tọ̀ ni kéèyàn máa rorí ẹ̀wọ́ tó bá dọ́kùnrin tó bá wà pọ́kùnrin rẹ ọ̀fẹ́ kó pé o ní láti lo nǹkan àwọn àgbàlagbà tó jẹ́ ewé àtegbò àtijọ́ ní táwa fi ń sọ tá à ń sọ yìí ewé àtegbò àtijọ́ ní ń bẹ lọ́dọ̀ wa la fi ń sọ tá à ń sọ yìí gbogbo wa pátá àjíǹde ara wa máa jẹ́ o ramúramú ayé ò ní mú wa. ẹ ṣeun bàbá mi tá a bá wà yìí ká yín sàmọ́ pé oríṣiríṣi àwọn àgúnmu oríṣiríṣi àgbo ló wà bẹ́ẹ̀ ẹ jọba mi tẹ́ bá máa kàlé ní méjì oríṣiríṣi tọ́ka síbi méjì fún wa ẹ kọ ìwé ilé wa fún àwọn èèyàn láti jàǹfààní. ìwé ilé wa tẹ̀ ń wíwù ọ̀pọ̀ ju bẹ́ẹ̀ ṣe béèrè ẹ̀ lọ bá ń gbé ìdàkọ́lẹ̀ ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé mo ní àwọn olóyìnbó ní prevention is better than cure ṣé àwọn àgbo wa yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé tí wọ́n bá ń sọ pé kí làṣeyọrí ọ̀nà táṣeyọrí wa pín sí pọ̀ lórí iṣẹ́ wa yìí fúnra àwọn bàbá wa adúpẹ́ lọ́dọ̀ wọn adẹ̀ kí wọn bó ṣe wà nísìn ọ̀pọ̀lọpọ̀ mi ń bẹ láyé tá à ń lò tó pé wọn ò lè bóbìn sùn mọ́ ṣùgbọ́n àgbò yìí ràn wọ́n lọ́wọ́ nítorí pé wọ́n ti ná gbàrà náà gbòòrò tẹ́ bá fura lórí mídíà nísìn eléyìí ó wì wọ́n tó kó ẹ bá ṣe tọ̀wọ́n ó wì wọ́n ti kìíní kan ẹ dákun mélòó léèyàn fẹ́ ṣe ẹ dákun tí ọ̀wá sí nǹkan míì tá a fẹ́ ṣe ju ká máa bóbìn sùn lọ ni tí wọ́n sì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé tẹ́ bá tiẹ̀ fura ẹ̀ mọ́ ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀n láwà níhun wọ́n máa mú ewé kan dání wọ́n lè pé ewé yìí ìgbà tó bá ní kinní kan ẹ sì máa sọ̀rọ̀ nípa ewé àti gbò pé kò ṣe kinní kan fáwọn bàbá wa ṣé wọn ọmọ jàǹfààní ẹ̀ àwọn tí wọ́n wá bímọ bẹ́ẹ̀ tá a mọ̀ pé ṣé àwọn bàbá wa pa mọ̀ pé ó mísà ti gun tá a bá sá sọ pé ó mísà ti gun ní ìsìn ẹni ọba mọ̀ṣègùn náà yọ sáyè àbí ìwọ tí ọjọ́ mísà ti gun àti mọ̀ pé ó ṣègùn ní ọ ni but àǹfààní àgbo yìí a ti ṣàṣeyọrí púpọ̀ lórí ẹ̀ fáwọn èèyàn ní ìsìn ìta páàkì ilẹ̀ tó wà ní ọba kò tẹ̀ ń wò àwọn ètí ń lọ Àkúrẹ́ ń bẹ ètí ń lọ Lẹ́kì ń bẹ ètí ń lọ Àbújá ń bẹ nítorí wípé a ní páàkì rẹ̀ tá a máa pè fáwọn èèyàn ní 25,000 tó jẹ́ nǹkan ọmọkùnrin mi kéré ni mọ̀ọ́sẹ̀ kan rẹ̀ mí ni kórópọ̀n kan lé òkè kan lọlẹ̀ ní inú ń pọ̀n ní ẹ̀yìn romi ní odò abẹ́ ń kan mí ní ìtọ̀ mi ò jáde dáadáa ní àwa ti ṣe bẹ̀ pàkéjì yẹn inú fi bí ọkọ̀ àrùn inú fi bí sálàyé ìdákọ́lẹ́nì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ láyé tá a wà yìí tí ọmọ sọ fún wa pé bàbá ẹ dáhùn kí ni wọ́n ń pè ní ìdákọ́lẹ̀ gangan níwọ̀n àjòyè wípé ó kọ ìgbàlódé ní ìdákọ́lẹ̀ ìdá àgbo gangan ni ọ̀nà tí ìdá àgbo máa fi ṣèyàn tó bá jẹ́ obìnrin bá ní àṣọ ògbó ni torí pé àwọn obìnrin ń ṣe nǹkan oṣù obìnrin tó bá fẹ́ mọ̀ pé òun ti láṣọ ògbó ó ṣeé ṣe kó wọn fẹ́ ṣe nǹkan oṣù kí wọ́n máa rún àwọn obìnrin kan bẹ tí sàlẹ̀ inú máa kan àwọn obìnrin kan bẹ tó yẹ pé inú máa dùn tó yẹ pé yóò máa dùn wọ́n tí wọ́n bá fọkàn àwọn kan bẹ tó yẹ pé inú máa rún àwọn kan bẹ tó yẹ pé odò abẹ́ wọn máa ṣe tómú àwọn kan bẹ tọkùnrin bá ń bá wọn ṣàṣepọ̀ omi ọmọ dún lára wọn débi para wọn ti wẹ́ẹ̀tì àṣọ ògbónú ìwọ ọkùnrin tí wọn náà bá wọn kó ní ìdá àgbo ìwọ ọkùnrin tó yẹ pé o ti ń bóbìnrin sọ̀rọ̀ lọ́wọ́ lásán o ti ń fọkàn nǹkan ọmọkùnrin rẹ ó ti tutù ìdá àgbónú ó tún yàtọ̀ sí nǹkan pè ní ìdákọ́lẹ̀ ìwọ títí ẹ̀ ń le tó wá gbé bọ́ at least tọkùnrin bá bá obìnrin ṣe tóbi sùn lẹ̀ báyìí tọkùnrin wà lórí ẹ̀ báyìí ó yẹ kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ó yẹ kó ọmọ ẹ̀yìn ọ̀dọ̀gbọ́n o ó yẹ kó ṣe bíi 75 pé ọ̀ ń bọ̀ ọ̀ ń yọ ọ̀ ń bọ̀ ọ̀ ń yọ ọ wá ṣe bíi 16 ọkùnrin rẹ̀ ò pé ló ṣe jẹ́ pé àwọn nǹkan tó lè lò tó lè ràn ọ́ lọ́wọ́ mọ́ gbọ́ wípé ẹnìkan fún yín ní kinní kan oníkẹ́wé èpo ọ̀sán ẹ̀kọ́ onú ibìkan ẹ̀rọ mínírààsì sí mọ́tò lọ lo nǹkan tó lè ràn ọ́ lé mọ̀ àwọn àrídájú tá à ń sọ yìí a rí ni torí tá a bá rí ó ṣòro ká bọ́ta ká máa sọ pé iṣẹ́ tí nǹkan ìṣe ni torí pé eléyìí tá à ń ṣe yìí kì í ṣàkọ́kọ́ kì í ṣe kejì ó ti pọ̀ tá a ti ṣe fáwọn èèyàn ìwọ tó bá ń wò wá nínú ilé náà tó jẹ́ pé onípèníjà kan àbí méjì bóyá wọ́n ń ṣẹ̀kan rí ọ àbí wọ́n ti ní stress ọkàn àbò ti ní ìdàkulẹ̀ àbò ti wà dófíà ọwọ́ ti tún di pé o ti tún wà stíjìn o ti tún wò pé báwo ni nǹkan ó ṣe rí o ọ̀nà àbáyọ ti dé o nítorí bí èèyàn bá dákẹ́
tara rẹ̀ ó bá dákẹ́ ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run lè tá à ń lò lọ lọ́dún ìkó tó parí ọlẹ̀ ayọ̀ sọ́nù wọ náà torí pé òun rò lẹ́mìí wípé bóyá búrò wọn bá wí aṣọ tiẹ̀ náà mọ́ pé tómi ọ̀bá fẹ́ lóyún kì í ṣe pé wọn nìkan ló níṣòro ọkọ rẹ̀ náà níṣòro torí àwọn ọ̀dà lé àwọn obìnrin lórí ni wípé kò lóyún bóyá ń ṣèṣe kúṣe ni bóbìnrin ò ṣe lóyún bẹ́ẹ̀ náà ni ọkùnrin ti ní wetty sperm o ti ní low sperm count ìwọ tó bá ti fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ àtọ̀ rẹ̀ ń pẹ́ tó wá ẹ̀yin tẹ́ ìṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tẹ́pẹ́ náwó náírà tí gbogbo èèyàn wá ṣépọ̀ wá yẹ kọ́ wọn ó dé ẹ wà ń dààmú inú ọkàn wo àgbo tó lò ń bẹ o má fi ààrẹ sọfà o gbogbo àwọn nǹkan kan kọ́ lọ́jọ́ májúà o torí ẹlòmíì ti fi bọnú ara wọn o àdúrà papọ̀ mọ́ṣẹ́gun o ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ lógó wọ́n jọ ń ṣe ni tẹ́wọ́n bá sì bọ́nú ògbó wọ́n gbọ́dọ̀ dagun débẹ̀ ni ogun àfojúrí ó yàtọ̀ sí ogun inú ara tó ti jẹ́ bacteria infection sáré wọ́n lọ́mọ yorùn tó ṣe tó lọ ilé ọkọ wọ́n lọ́mọ rú prevent tó lò wọ́n tẹ̀ ní nǹkan kan bẹ táwọn obìnrin kan máa lò tí wọ́n bá ti ṣe báyìí tán wọ́n sáré lò pé kò ní jẹ́ wọn lóyún sẹ́mà gbogbo orú yẹn náà ara àléébù náà ni sẹ́mà gbogbo àwọn nǹkan yìí ọgbọ́n ní sì fi kọ́ ni ẹ dákun ẹ má jẹ́ ká wòra wa níran ẹ jẹ́ ká tọ́jú ara wa ìwọ ọlọ́kùnrin náà àìmọye tẹ́sítì ló ti ṣe owó tó ná síbi tẹ́sítì lásán lọ́wọ́ spam ó lẹ́rọ mi wọ́n gbé lọ lọ́rí ká lọ tẹ́sítì spam bẹ́ẹ̀ ẹlòmíì tó bá pè wá yẹ́n mọ̀ ní so ẹ̀yin ní kinní kan ok meanwhile and then mo ti lọ sí tẹ́sítì kan ní usage wọ́n fún mi ní lẹ́tà kan wọ́n ní spam yẹn wọ́n lọ wẹ́tí gbogbo tó ń sọ waste of time ni à ń sọ fún ọ nípa àgbo tó lè ràn ọ́ lọ́wọ́ tí ń bẹ ń lé iṣẹ́ wa lọ́dọ̀ Aláàfin à ń sọ fún ọ nípa àgbo tó lè lò eléyìí sọ̀rọ̀ ẹnu ìtọ́jú ara ló ṣe pàtàkì torí bẹ́ẹ̀ bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ àwọn ọlọ́kùnrin ẹja tọ́jú ara Ọlọ́run mọ́ pa wá báyìí ṣé ẹ̀gbọ́n pé wọ́n ní tẹ́yẹ bá jẹ ilẹ̀ yóò gbé fò ní aláwọn tí ó pè wá pé bàbá nǹkan ọmọkùnrin òun ò gbéra ṣé a lè rágbo rẹ̀ láti ta ní sọ̀rọ̀ yóò lóbi ilẹ̀ tí ń sọ̀rọ̀ ó fẹ́ràn ọ̀pọ̀ ẹ̀yìn ẹ̀yìn náà lò fẹ́ gbogbo nǹkan tá à ń dẹ̀ ń sọ yìí kì í ṣe pé bóyá àfi ń bẹ́ nìkan wí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó lè máa bá wí ń bẹ tó náà lè mọ̀ wípé ń sòun láti ń sọ nípa ìrìn àjò ara wa lórí táwa gbé dání tá a lè fi san ọmọ aráyé lóore fún yín nítorí pé àwọn nǹkan kan bẹ táwa ní tẹ̀yìn ò ní àwọn nǹkan kan bẹ tẹ̀yìn náà sì ní táwa náà ò ní ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ wípé ìmọ̀ràn wa yìí tó lásìkò ọ̀gbà wa lórí afẹ́fẹ́ yìí tó bá tún fẹ́ mọ̀ ju bí a ṣe lè tún bọ́ ọ sọ lọ àǹfààní ń bẹ fún ọ láti pè mí torí bó bá pè mí èmi gan màá gbé ní mọ́ níjà débi pẹ́ nìkan mọ́ ní ṣé bàbá akẹ́lẹ́ kan ni no tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ pè mí sí 080 30 61 59 45 oníbàbẹ̀ ń yára 080 30 61 59 45 àjíǹde ara wa máa jẹ́ o. ẹ ṣe bàbá mi ní àkótán ẹ ti ìbéèrè méjì péré náà ló kẹ́yọ̀ kan nínú ẹ̀ ni pé ẹ ti sọ nípa àwọn ọkùnrin ẹ jọ ṣé àwọn àìsàn míì náà wà tó máa ń ṣọ̀wọ́n obìnrin yàtọ̀ sí pé ẹ̀dà nǹkan kan ṣáwọn àìsàn bẹ́ẹ̀ kọ́ obìnrin náà mọ̀ lọ́dẹ̀ lè tọ̀ yín wá. àṣà tí máa ń ṣàwọn obìnrin náà pọ̀ nítorí wípé àwọn tá à ń sọ ń pa rẹ̀ yìí láti ìpìlẹ̀ náà ni mo ti ṣẹlẹ̀ à ń sọ nípa wípé tómi bá fẹ́ mọ̀ pé òun ṣàìsàn ó ṣeé ṣe kí nǹkan oṣù rẹ̀ kó máa ṣe dáadáa mọ́ àbí kó máa rùn àbí kó máa ṣe ségesège ó ti ń túmọ̀ sí pé àìsàn ti wà lára ẹnu ọwọ́ pé wọ́n ń ṣe é là yẹn kì í jẹ́ kí wọ́n tètè mọ̀ àwa rí inú àwọn obìnrin tó yẹ pé wọn ò ju 27 35 lọ tí wọ́n pa wọn ò ṣe menstruation mọ́ tó sì jẹ́ pé wọ́n rọ́kùnrin wọn ò ti bẹ̀ láìsàn ayé ìgbà kan a ti gbà pé táwọn ìyá wa bá ti kọjá 55 wọ 60 nǹkan oṣù wọn gbọ́dọ̀ mọ menopause wọn gbọ́dọ̀ rí mọ́ ṣùgbọ́n àwọn ti sìn bíi 27 25 wọn ò ṣe mọ́ kí ló fà ní wípé wọ́n ti dègún mọ́yán ọ̀pọ̀lọpọ̀ míì ti jẹ ń tọ́ ju agbára ẹ̀ lọ àwọn àìsàn kan sì tó ń bẹ tí wọ́n ṣẹlẹ̀ tó yẹ pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn obìnrin tí wọ́n bá jẹ́ pé wọ́n sanra ó bẹ̀rẹ̀ láti bíi shed mark sọmúrórò gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn obìnrin tí wọ́n bá sanra wọn a máa ní àǹfààní shed mark yìí púpọ̀ torí shed mark ara ẹlòmíì ó mọ̀ pé àìsàn ló jẹ́ ìyẹn ní máa ń fa àwọn tí máa ń ṣèyàn nínú ara ẹran awọ ara ẹran tẹlómi ó wà lẹ́gbẹ̀ẹ́ yín tí ó máa gbára báyìí bó ṣe ń gbára báyìí inú ní ti ń dùn ó túmọ̀ sí pé bó ṣe gbá wọn yóò lè gbadénú yóò lè filẹ̀ nítọ́gbá tí ń dùn nù kò yẹ̀yìn ó yóhun ọ̀tọ̀ làwọn tí wọ́n máa ń tọ̀ ní gbogbo ìgbà fẹ́ pé tán náà bá ti fẹ́ sùn lálẹ́ báyìí wọ́n á máa tọ̀ bí ẹ̀5 á máa ṣàwọn obìnrin náà yàtọ̀ sí pé wọ́n lọ yẹ̀wò pé báyà wọ́n ní ṣúgà o wọn ò ní ṣúgà o ọ̀tọ̀ ní àìsàn ìfúnpá gíga tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà tó jẹ́ wípé ọmọ ẹlòmíì ni ó fi lọ́kàn balẹ̀
ọkọ ẹlòmíì ni ò fi lọ́kàn balẹ̀. A ní nǹkan tí ń máa ran àwọn obìnrin lọ́wọ́ tí wọ́n fi ní fọkànbalẹ̀ nínú ilé ọkọ, yálà àkọ́kọ́ tí ò fi ọlọ́kàn balẹ̀ ni, ọmọ tí ò fi ọlọ́kàn balẹ̀ ni. A ní gbòógì tó jẹ́ pé ajogún làwọn bàbá wa tá a máa ṣe fáwọn èèyàn tí máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn tí wọ́n bá ní ìpèníjà, bóyá ọmọ tiẹ̀ ń hùwàkiwà ni, bóyá ọmọ tiẹ̀ bá ń mugbó ni, bóyá ọmọ tiẹ̀ ò bá gbọ́ràn ni. A ní nǹkan tó lè lò fún ìwọ ọkùnrin náà tí wọ́n mọ̀ pé ọkọ rẹ̀ kò mọ́ gbélé. Kìí ṣe wípé kẹ́rùkẹ́rù la ní o, a ní àwọn nǹkan tá a máa ń pè ní pẹ́pẹ́ ń furu iléeṣẹ́ wa tá a máa fáwọn obìnrin, nítorí pọ̀pọ̀lọpọ̀ obìnrin míì lérò yìí pé ká múrun orí, ká múrun abẹ́, ká mú èékánná, ká fa abẹ́ ni ẹyin nǹkan kìí ṣe tí ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin nu. Pẹ́pẹ́ furu lóbìnrin fi gbayì lọ́dọ̀ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ò ní pẹ́pẹ́ furu wà ń jẹ́ kí wọ́n dààmú. Obìnrin tó bá sì ti lè gbọ́n nílé ọkọ, àwọn ọmọ wọn máa gbọ́ ni o. Àwọn obìnrin tí wọ́n bá gbọ́ làwọn ọmọ wọn padà gbọ́n o. Ló ti jẹ́ pé ẹ̀yin ìyá wa náà, àwọn olóyìnbó ní prevention is better than cure. A ní àgbo ọkọ àrùn tó wúlò fún ẹ̀yin obìnrin tẹ́ pé owó rẹ̀ ọ̀pọ̀ rárá. Kìí wá sí pé nígbà tí nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ń ṣèyàn lèèyàn máa ń lo àgbo yìí. A ní ṣàlàyé tó ṣiṣẹ́ fún ẹ̀yìn ríro, ìsàlẹ̀ ẹnu kíkan, ojú abẹ́ dúndùn. Ẹlòmíì ó fẹ́ tọ̀ báyìí yóò máa ró, yóò máa ta omi ní o. Ó ṣe á lè máa ró kọ́ máa ta. A ní àwọn nǹkan tóbìnrin lè lò tó ṣiṣẹ́ fún. A ní àwọn àgbo tá a pè ní jẹ̀dí ẹ̀ lọ, a ní jẹ̀dí skin, oríṣiríṣi àwọn nǹkan yìí. Kìí ṣe wípé bóyá bí nǹkan ṣẹ̀ṣẹ̀ máa ṣèyàn lèèyàn fi lò. Ló ṣe jẹ́ wípé gbogbo nǹkan láyé yìí tọ́lọ́run ni. ẹjọ́ kan wá fẹ́ ra àgbo yín àbí àwọn àgbo yín láti ìlú òyìnbó wá, ṣé ẹ̀ ní fi ránṣẹ́ sáwọn èèyàn? Ọ̀nà méjì ló pín sí. Nítorí fi rí bẹ́ẹ̀ ni pé àwọn aráàlú òyìnbó wọn kì í sábà fẹ́ gbà wọn tó bá jẹ́ olómi báyìí torí àti gbé ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn DHL la máa ń lò láti bá wọn gbé fún. Àwọn tó jẹ́ gbẹrẹfu báyìí àtẹlẹgbòogi tó jẹ́ egbòogi tá a ti sí nínú láìlọ́n, ìyẹn làwọn máa ń gbé sọ́dọ̀ torí pé táwọn DHL bá fẹ́ gbé tí wọ́n bá wọ̀n, owó tí wọ́n bá gbélé lórí òní pọ̀ débi pé yóò gara fún ẹni tó fẹ́ ṣe. Ṣùgbọ́n tó wá jẹ́ pé gbogbo bíi àyíká wa ní Nàìjíríà báyìí ni àǹfààní ń bẹ láti jẹ́ pé ká bá wọn gbé olómi ránṣẹ́ kó jẹ́ wípé yóò máa wúlò fún wọn. Kò ní jẹ́ pé ń bọ̀ bá ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wọn, àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà. Kò ní wàhálà kankan. Kò síbikíbi téèyàn wà lábẹ́ sánmọ̀ yìí tí a ti gbé ọjà wa débẹ̀. ẹjọ́ kan wá mi nísìnyí abala tá a dé abala tá a ń pè ní pé mo mọra mi. Bá mi èmi mọra mi o, mo lè mọ tí mo ti wá, ìlú tí mo wá, mo mọ oríkì ìdílé mi. Ẹ̀yin náà máa bá mi dárúkọ yín fún ará ilé, ìyẹn ní ẹ máa bá mi dárúkọ yín, ọmọ ìlú yín, oríkì ẹ máa kíra yín délé délé. Lákòótọ́ ẹ máa bá mi wé fún gbogbo èèyàn pátá tó ń wé ní wákàtí àtọ̀rẹ̀. Ẹ ṣeun bàbá mi. Èmi náà mọ ara mi. Mo ti sọ lẹ́ẹ̀kan ká tó débì náà pé tèmi ní Wàlíù Sàlámì torí aláàjì wọn sọ pé ó kọ àlejò ní àbí nígbà tó sì ti di pé gbogbo ohun tí àwọn ayé bá ń ṣe tọ́lọ́run bá ti yọ̀ yẹn yìí náà bẹ́ẹ̀ kéèyàn sáà máa dúpẹ́ náà ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Orúkọ mi ni Wàlíù Sàlámì, Dr. Wàlíù Sàlámì Ọláyínká, aláṣẹ Bàgbàtàdó Medical Center ni mí. Ọmọ ìlú Ọ̀yọ́ Aláàfin ni mí, láti ilé Basọ̀run mo ti wá lọ́yọ́ Aláàfin. Ẹ bá mi kí gbogbo ara ní. Gẹ́gẹ́ bí a ti ń babọ̀ torí wọ́n lẹ́ni ọba bá lọ lọ́ba kú, ẹ rí pé ilé ayé tàwa yóò ṣe tọ̀pin. Olórí ibú èsì fẹ́ràn olórí rẹ̀. Bí èèyàn bá sì ti ń dàgbà èèyàn máa yógún dà ní. Èèyàn mi, ará mi, irú èèyàn wo lọ jẹ́? Irú èèyàn wo lèmi gan jẹ́? Ṣé èèyàn kúkúrú ni ọ́ ni? Ṣé èèyàn gíga ni ọ́ ni? Èèyàn gbọ́dọ̀ mọ déédéé èèyàn tó ṣe. Ìwọ tó mọ̀ wípé jíjẹ mímu rẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Sọ yẹ kó ọmọ fa ń tó le àbí kó ọmọ ṣe ń tó le. Dákun, mọ́ bá wọn sí ń bí ẹ̀gàn, mọ́ bá wọn sí ń bí àbòsí, mọ́ bá wọn sí ń bí tẹ̀bẹ̀lẹ̀kún. Torí pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú délẹ̀ àmì èyí tí ń run. Gbogbo àwùdí ẹgbá àdàgbọ̀n. Ọlọ́run ti parí ayé òǹkálukú. Ntọ́lọ́run bá ti lájẹ̀. Wọ́n máa ń sọ, mo sì máa tẹnu mọ́ pé ẹni ọba gọ̀ ní sóògùn owó, ẹni ọba gbọ́n ní náà. Ẹlòmíì wa máa yanu yóò ṣe pé bó la jẹ́ tó jẹ́ ní ọgọ́ ní sóògùn owó sówó ọ̀dà ni owó dá tó tọ́, ṣùgbọ́n ọgbọ́n ìlú gbogbo nǹkan ni ojú òní tì wá láéláé. Gbogbo ẹ̀yin oníbàárà wa pátá kí yín lẹ́ẹ̀kan sí ojú tẹ̀ fún omi òní fún etí tẹ̀ fún gbọ́mi òní di. Iléeṣẹ́ wa nílé olóyè lẹ́bàálẹ̀ ọdẹ aláàrẹ Òmẹ̀létí Ọ̀yọ́. Àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ tó jẹ́ wípé ó wù yín láti jẹ́ wípé kẹ́ ẹ béèrè, mo ti sọ nọ́mbà mi. Tẹ́ ẹ bá fẹ́ máa ta àgbo wa, àǹfààní ń bẹ fún yín láti dá lágbàtà nítorí wípé ìtọ́pọ̀ ni tó sì lè wúlò, torí pé máa dùn èmi wípé ìtẹ́ ẹ̀rọ kò lè wúlò fáwọn èèyàn. Kí ló dé tá a fi jẹ́ pọ́pọ̀? Kò sẹ́ni tí ò ní ìdí àánú, àwa náà ní ìdí àánú, a ní ìdí ìrànlọ́wọ́ nítorí bí èèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ̀yin tẹ́ bá ràn án lọ́wọ́ bá a ṣe ń sọ́n pa àgbo táwọn ìyàgbó tó dáa ni èrò dẹ́ wọ́n
mo fi Ọlọ́run búra a nídìí owó láti fi ṣe kọ́ pọ̀ yanturu kíjọba ó gbé alárugẹ kò síbi tí ṣe ò sí bàbá tí ń sọdún múláwá náà lásọdún lásàmọ̀jà ẹ̀rí ìnára wa náà gbogbo ń ta nídìí pọ̀ ẹni tí ó bá sì tí ì lówó bí àwa mẹ̀kúnnù ta bẹ̀rẹ̀ báyìí sẹ́yìn kọ́mọdé gbélé ọ̀wọ́ wọn bá ń tọ́ bá yé náà ní ọmọ lò bá a ṣe ń lo tí sì ń wúlò yìí ń tọ́ dáa ní ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ọlọ́rọ̀ ẹ dìde sáwa náà ràn án lọ́wọ́ ẹ gbówó fún wa nítorí pé ọ̀rọ̀ àwọn bàbá wa ni wọ́n lẹ́jọ́ láàbò ògùn ro àmọ́ sọ bẹ́ẹ̀ pé agbépẹ́ títí ọbẹ̀ ọlọ́run gbọ́ta gbé àlùkò pé títí ọbẹ̀ ọlọ́run gbọ́ta àlùkò onídẹrẹ́ pé títí ọbẹ̀ ọlọ́run wá fìyẹ onídẹrẹ́ bẹ pupa èmi Wàlíù ẹ̀yin olólùfẹ́ mi èmi náà bẹ ọlọ́run lónìí kọ́ gbọ́ tèmi oníkòròró ló dífá fún sẹ́rẹ́ tí ṣe légbè lẹ́yìn Ṣàngó oṣó ilẹ̀ yìí àjẹ́ ilẹ̀ yìí ẹ máa ṣe légbè lẹ́yìn tí a náà obì kì í wáyé kọ́mọ̀ lójú awẹ́ ilé ayé tá a wáyì kárí tí a ṣe atare kéré kọ́mọ̀ joyè ilé bàbá rẹ̀ ẹ má kéré èmi ìdílé ìyá mi ẹ má kéré èmi ìdílé bàbá mi ẹ má kéré èmi nínú ìlú ẹ má kéré èmi nínú ẹgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátá wọn ò ní kéré yín nínú ìlú wọn ò ní kéré yín nínú ẹgbẹ́ wọn ò ní kéré yín láwùjọ ẹni tí ọmọ ibi tẹ́ ẹ ti ń bọ̀ ò ní mọ ibi tẹ́ ẹ bá dé ẹni tó bá wá ní pé ẹ má bọ̀ àwọn ẹlẹ́rìí dé bá.